أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدعوكم الله سبحانه وتعالى. أترك الله ديك النبي محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتعن في دار أتلمه للكفم أبي الله سبحانه وتعالى كم ساك وكسانوا قال كلمة لا إله إلا الله. نعم من تفا جدا دمي كو ومكين جادي كو دا ومكين داسين كتو وانله توري موريني كانتي كو سابا كمي بيبو أما بعد مكين ري مكان بوستي بي pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ ikọ́ Ọlọ́run ṣàánú wa. Èmi tẹ̀wá mú jáde ń bẹ̀ ń tó mi gẹ́gẹ́ fẹ́ mú jáde ní wípé Ọlọ́run kí ó wọlá bóhun Ọlọ́run ṣe tó kó là wá ń bi wípé tí ó bá wa wí ẹni tí ò tó wà. Condition tí èèyàn wà láyé yìí tó ṣe wípé ní ọmọ èèyàn bíi tiẹ̀ ní ọlọ́ sábà tó bá wá ṣẹ́wọ́ déwájú ẹni náà Ọlọ́run tún wá fi ẹni náà ṣe pàṣán fún padà. Irú condition bẹ́ẹ̀ Ọlọ́run mọ́ṣá là wá ń bẹ̀. Wá la àwọn táwọn náà bá fọ́ọ̀lù irú fíktìmù yẹn àdúrà tèmi ṣe nìyẹn. Wọ́n wá ráwọn béèrè kan lábẹ́ rẹ̀ tó jáde èyí ń lọ́wọ́ fa kí wọ́n pè á ti ṣe bí ẹni mẹ́nu bà irú nǹkan báyìí náà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Àmọ́ ń gbà tá a sọ ń gbà wọn ṣe làwọn yẹn dìde tiwa wọ́n ń pé humanity ọ̀gbẹ́ni Àgbàlá Gabriel yìí náà jáde tóun náà ní kò sí nǹkan tó kàn pẹ̀lú ẹ̀sìn humanity ló kàn wọn nígbà tó ń kó àwọn ọmọ kan tí wọ́n láwọn jọ ń ṣe kinní báyìí ta sọ̀rọ̀ ń gbà yẹn ọya humanity wọn náà ṣe bó wá ní báyìí ẹ̀yin tẹ́ ń pariwo humanity. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ nù ni du'atul insaniya ẹ̀yin tẹ́ ń pariwo humanity bó ní sọ́jà wá ṣé ọjà wá ọjà humanity tẹ́ ń pariwo sọ wá. Ẹmọ òjì ń fún yín lápèjúwe tá a bá ní pé ní kí ẹ̀sìn ó síwájú ẹ̀sìn ní ọkọ̀ wa ní humanity ẹgbà ẹ̀sìn ló máa kọ́ wa ní humanity. Òkè lápèjúwe báyìí nísìn Ọlọ́run lo ọ̀gbẹ́ni yìí ní sábàbí ó ṣe orúkọ rẹ̀ orúkọ ẹgbẹ́ rẹ̀ àbí orúkọ ọjọ́ rẹ̀ sì ní ká gbé ni orúkọ rẹ̀ gbajúmọ̀ rẹ̀ ó fi gba ọrọ̀ jọ fún ọ̀gbẹ́ni Muyideen Tawi yìí àbí tọ̀ ọya tó wá gbàjọ fún gbogbo tí ń ṣẹlẹ̀ láàrin wọn kọ̀kan wá kọ̀rọ̀ wọn nu kọ̀kan wá nǹkan bá gbé jáde ń bẹ̀ nǹkan tẹ́mi kàn fẹ́ lò ń bẹ̀ ni pé nínú humanity yẹn náà ni ẹ mọ̀ sọ pé ní humanity jà ju ẹ̀sìn lọ ẹ̀sìn ní ká pọ́nìṣì yẹn lórí nǹkan tó bá ṣe àwọn tábà pọ́nìṣì àtàlọ́ máa pọ́nìṣì ẹ̀ kìí ṣe individual ló máa ṣe kí ni ló máa pọ́nìṣì èèyàn nítorí nǹkan tí yẹn bá ṣe nítorí ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣe nú ẹ̀sìn yìí. Olórí alhakim olórí ọwọ́ olórí ni àṣẹ ká lù yẹn wà àṣẹ ká gbé ìjìyà ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣe ká gbé léyàn lórí ọwọ́ olórí ló wà. Àmọ́dé mi ṣàlàyé pé ní ẹ̀sìn ju humanity lọ fún ọ. Abubakar ní Siddiq radiyallahu anhu warda nínú àwọn tán bẹ̀lá bẹ̀rẹ̀ tọ́lọ̀n fi ń bí ya bùkátà àwọn tọ́lọ̀n ló kínú tọ́lọ̀n lo Abubakar ní sábàbí tí ń bí ya bùkátà àwọn ọ̀dọ̀gbọ̀n tán ẹni sọ̀hábà tán pè ní Mistah. Nígbà tọ́rọ̀ yàwó Aisha wá ṣẹlẹ̀ kìíní ọdún Abubakar gẹ́gẹ́ irú lágbájá yìí náà látẹ̀ní ìlọ́wọ̀n ní ṣe dáadáa sí mọ́. Ọlọ́run ní pé àwọn tá a bá ṣe ọlá fún tá a fún wọn ní ìgbà láàyè kán mọ̀ ní pé rárá o àwọn ò ní ṣàánú àwọn èèyàn mọ́ àwọn ò ní kí àwọn tán bẹ lábẹ́ àwọn mọ́. Ọlọ́run ní ala tuhibbuna an yaghfira Allahu lakum ṣé ẹ fẹ́ k'Ọlọ́run ó foríjì yín ni ṣé ẹ fẹ́ k'Ọlọ́run ó foríjì yín ni Allahu akbar. ẹ wo nǹkan o humanity tí Abubakar ń bá bọ̀ wá nígbà tó débì kan nú ayé rẹ̀ tẹ́ni ó ṣe ń tó dùn ó fẹ́ ṣe kí ni ó fẹ́ hùwà àmọ́ kí ni ẹ̀sìn ṣe ẹ̀sìn gbà padà pé ní ó kù. So tó túmọ̀ sí pé ní àníkà fìyà jẹyàn sẹ́ nínú ìsìláàmù ni ó nínú kí lápẹ́ nínú ìsìláàmù kìí ṣe individual ní wàá máa fìyà jẹyàn nítorí pé yẹn ṣàìdá àbí yẹn ṣe kinní kan ọwọ́ gọ́fìmẹ̀ntì ní ìfìyà jẹyàn ó wà. Kódà tó bá ṣe pé ìlú tá a bá lófin náà lábá wà náà ní ìlú tó bá lófin tá à ń mójútó òfin bẹ́ẹ̀ lágbádá ṣe ń báyìí tí ọ̀dá lágbádá ṣe ń báyìí tí ọ̀dá kí ni kóòtù wà fún kí ni prosecution wà fún. Tọwọ́ sí pé ní individual ní wàá múyàn egbò yìí kọ́ làwọn ń lọ àníbi táwa ń lọ ẹja padà wá gbogbo ìyẹn àfáà tẹ jáde ń gbà wọn tẹ́ ń pariwo tá ń sọ nǹkan tẹ́ ń sọ nǹkan míì tá ń pẹ́ sí rè tẹ́ ń sọ nǹkan míì nítorí afẹ́ ayé
nítorí adùn ayé, nítorí ẹ̀ṣọ́ ayé lásán. Ọya ẹ̀ṣọ́ ayé òun báyìí nísìn ẹni tí wọ́n gbà fún ẹgbọ́n tó padà ń sọ, ẹgbọ́n tó padà ń tẹnu ẹ̀ jáde. Àfàjábọ́sẹ́lẹ̀ kejì járe, imtahanaka Allahu thumma tafirru minhu. Mùsùlùmí, Ọlọ́run gbé ìdánwò rẹ̀, Ọlọ́run gbé àdánwò dé inú ayé rẹ̀, ó wá ń sá fọ́lọ́run. Ó ń sá fọ́lọ́run, ó ń sá fàdánwò tó fi kàn ọ́. Níbo ló fẹ́ sá lọ? Wallahi tó bá sá fún àdánwò Ọlọ́run tó ní kìí ṣe tiẹ̀, ibi tó ń sá lọ ọ̀pọ̀lọpọ̀ ìlọ́lọ́ gbà ń bẹ̀. Abẹ́tàkọ gbà fọ́lọ́run, kò sí ibi tí wọ́n etí kó adìẹ alẹ́, kò sí ibi tí Ọlọ́run etí gbìdánwò yàn. Tó bá ṣe pé ní kí yóò dé lẹ́sìn kan ní ó fi rí ọ̀nà àbáyọ nú ayé rẹ̀ ni, àwọn tí wọ́n ṣẹ̀sìn tí ò sábáyọ nú ayé tí wọ́n náà kọ́. Tó bá ṣe pé ní ká kó nú ẹ̀sìn kan bọ́ sínú ẹ̀sìn míì, òun náà ni yóò fi dá fún yẹn nú ayé. Àwọn tó ń ṣẹ̀sìn tí wọ́n lọ lọ́wọ́lọ́wọ́ tí ò dá fún wọn nú ayé wọn kọ́. Ọlọ́run gbé ìdánwò yẹn já fi tẹ́ni yìí kọ́gbọ́n. Brother Muhyiddin àbí Brother Muhyiddin nínú ayé rẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀. Ó wá rí pé gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ pé àfà ẹni tó bá fẹ́ kẹ́yàn kò dìgbà tó bá tó kókó nú ẹ̀sìn tí ń ṣe. Ìsìláàmù dẹ̀ ní àwa mọ̀ ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn tiwa, àwa pàtàkì rẹ̀ a mọ̀ pé òun ní gbogbo nǹkan, òun ló lórí gbogbo nǹkan tá a ní lápapọ̀, tá a bá ti ní máa ní nǹkan kan mọ́. Oore tẹ́nìkan fẹ́ ṣe fún ọ tí ó wà ní kọ ọmọ remain lórúkọ tí mùsùlùmí sọ tó wà wà lákàtà rẹ̀ tó mọ̀ ṣẹ̀ sí mí apariwo àbá apariwo ọyá kí láti bọ̀tán rẹ̀ báyìí nísìn. Brother Muhyiddin ní sá fún kádàrá Ọlọ́run, ọbọ̀ síbo ọbọ̀ sínú kádàrá Ọlọ́run. Èwo ló wá wọ́sì jùnú méjèèjì? Kádàrá Ọlọ́run ta alákọ̀ọ́kọ́ ńgbà tó wà ń bẹ̀ bó ṣe jẹ́ pé ní ìgbà arú àbí ntàntí ń tàwọn náà ẹ dákun torí Ọlọ́run ǹjẹ́ individual àkànkàn lè bọ́ sọ́dọ̀ kó sì máa lù ú. Ìtàn sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn eléyìí ṣe fáàrí o, ẹlòmí ò nígbà náà pé ní wọ́n dénú ní ìkíníkẹ́kìníkan tó bá dá àárín kan ẹ̀ sọ pé akéré ọmọ kékeré ni wọ́n pa àgbàlagbà ní mọ́ yẹn nǹkan. Ọ̀dà ẹni tó lùyàn yìí àbúrò ló jẹ́ fúnra wa yìí náà sọ́tán. Tó bá jẹ́ pé lóòótọ́ ta ti wà ń bá ní o àbúrò dáadáa náà ló jẹ́ fúnru wa. Ó ti gbọ́ báwọn nísìn ó túnbọ̀ sí pé nínú ayé yìí náà kọ́ àwa náà láwọn ọgbọ́n kan tàbí ju ẹ tó bá wà lẹ́yìn tiwa náà lọ tẹ́ni tó bá jù wá lọ bá ti gbà pé òun lè fọgbọ́n jù wá lọ òun lè síkí ni òun lè fi ìjù lọ òun fi lọ́gbọ́n jù wá lọ àwa náà ní nǹkan táwa náà mọ́ fọgbọ́n dá sí. Ọya Brother Muhyiddin wá sá fún tó wà nílẹ̀ nù kádàrá Ọlọ́run ipe àsìkò tó kọ́ lè tí tó àsìkò tó dé yẹn tí tó mọ́ mánéjì báyìí ná mọ́ lò pẹ̀lú tó ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ná ọ sá fún bẹ́ẹ̀ níbo ló bọ́ sí ila qadarillah. Nígbà tó wà lẹ́sẹ̀ ẹ̀ títí òun kó tó di pé wọ́n he sọ ọmọ pé bó ṣe rí òun náà ẹnìkan kan lè dìde láti ibì kan kọ́ wá ló ń fẹ́ mọ́ lò ó. Nígbà tó wá sá fún èyí òun bọ́ sínú bòmí bó ló ṣe rí ọwọ́ adé tí wọ́n ń tẹ́lẹ̀ tí wọ́n fún ní ẹgbà gẹ́gẹ́ bí nǹkan tágbà Gabriel náà sọ tí mo gbọ́ lẹ́nu rẹ̀ oníkẹ́ báwọn wá pàǹkẹ́rẹ́ tó dáa tọ́tán. So gbogbo ìwọ náà tí wọ́n náà ń sá fún kádàrá Ọlọ́run tó rò pé bóyá jẹ́ mùsùlùmí yìí kò gbé ọ àbí kò pé ọ àfikọ́ ọdọ́gbọ́n sí bẹ́ẹ̀ náà kìí ṣe eléyìí nìkan gbogbo àwọn táwọn náà ń tójú bọ́ lóun dọ́là bí káàkiri kí láti bọ̀ náà tí wọ́n ń bá bọ̀ ẹlòmíín ṣe ń rí jẹ díẹ̀ kó tó lọ sọ́hun nígbà tó dọ̀hun tán kọ́ àti jẹ́ mú gan padà wá dí òun náà wá dẹ̀ ń táfà padà ń fún lóúnjẹ ẹ̀ ń tọ́ dọ̀hun tí aláàkọ́ táfà gbowó iṣẹ́ lọ́wọ́ rẹ̀ ọ padà wá dẹ̀ ń tí kí ni tí wọ́n á retí káfàrà ń jẹ fóun ọya kí lọ sá fún farra min qadarillah ila qadarillah gẹ́gẹ́ bí nǹkan tá ń sọ lọ èyí ń bá wọn ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ní pé ní àfà man yuhinillahu fama lahu min mukrimin ayé Al-Qur'an nìyẹn o Ọlọ́run ní gbogbo ẹni tó wọn Ọlọ́run bá yẹ̀yẹ́ rẹ̀ kò sẹ́ni tí ó pọ́n lé gbogbo ẹni tó Ọlọ́run bá kọ yẹ̀yẹ́ mọ́ kò sẹ́ni tí ó pọ́n lé ẹni tó náà bá ní yóò sùn lẹ́lẹ̀ bẹ́yẹn bá rẹ ní fún ẹni ò ní wúlò ẹni tó náà bá ní kò ní nílé lórí bẹ́ẹ̀ bá kọ́lé fún ilé òun kò ní gbé pẹ́ ẹni tó náà bá ní pé ní yóò máa ṣe lóòdọ́ kó máa jẹ lóòdọ́ ni yóò sì kú lójú kan kò ní máa jòkó lójú kan kó tó máa jẹ kó tó máa mú tẹ ẹ bá ní rárá kó máa jòkó lójú kan ni kì í ṣe tọ́lọ́ pláàni fún un ni pláàni ti yín ni. ẹ wá wò mo wá rí fídíò Brother Muhyiddin sọ pé ní ó ní ìwé eléré o àwọn olóhùn ọ̀fẹ́ o òun ọ̀fẹ́ mọ́ o wọ́n ní kí ló dé ó ní tẹ́mi ìwọ̀n bá ti yọ kó ń bí nǹkan ó ti yọ kó ń bẹ̀nu nǹkan fi ń bẹ̀ ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí ìwé ilé lọ́jọ́ alákọ̀ọ́kọ́ wọ́n ràn án lọ́wọ́ wọ́n kọ́lé fún un lẹ́sẹ̀kẹsẹ̀ kò ṣe tí ìrí ilé gẹ̀ẹ́kẹ̀ tí ìrìnà lọ́wọ́ ọ̀gẹ́ pẹ̀lú tí ń ṣe kíní tí ń tẹ̀lé wọn òun náà wà nù káàmpù tí wọ́n wà ń gbé bẹ́ẹ̀ wọ́n wá kọ́lé fún wọ́n padà wọ́n sọ fún pé ní ìwé eléré o ó lóun ọ̀fẹ́ mọ́ tí ó ti rí báwọn wa man yuhinillah níbo ló wá padà sí ó tún wá padà ibi tí ń gbà àrù padà
pẹ̀lú ìrọ̀rùn nígbàdà wá ń tẹ́ ẹ lọ́rùn. Àfà condition tó bá lè wù kó wà lọ́wọ́lọ́wọ́ má sàmbẹ̀ má bẹ Ọlọ́run kọ́ lọ́wọ́ ṣàánú rẹ̀ ní gẹ́gẹ́ bí mùsùlùmí. Tó bá rò kó bẹ́ẹ̀ kọ́ sá òun lọ́nà àbáyọ fún kò síbi tó ti rápẹ́lẹ̀, kò síbi tó ti rí ìwòsàn, kò síbi tó ti rá àánú gbà, àánú tí ò ní ní règún, ìwòsàn tí ò ní ní pé ní wọ́n mọ̀ fi ṣe kíní kan lé ọ lórí. Wallahi ọ̀dọ̀ Ọlọ́run ti rí. Mùsùlùmí mọ̀ ń bọ́ wí dákun mọ́ gbọ́ mi dáadáa. Bákan náà nínú àwọn àfáà mọ̀ sọ fún pé law alima al-insanu al-ghayba la radiya bi qada'i Allahi alayhi. Tí ọmọ èèyàn bá mọ kọ̀kọ̀, bọ́mọ èèyàn bá mọ kọ̀kọ̀ wípé ní in tó ń fẹ́ dọ́gbọ́n yọra àwọn ń bẹ̀ lágídí yìí tó bá máa àti bọ̀tán nǹkan náà wallahi yọnu sí kádàrá Ọlọ́run tọ́lọ́run ṣe fún òun ayé rẹ̀ ni. Èmi máa ń rò wípé ní bóyá téèyàn bá ti jẹ́ mùsùlùmí mọ́ Ọlọ́run ti fìyà jẹ paríparí ni. Àṣé odidi ìyà ní lóòótọ́ o, ìyà mi tún bẹ lọ́dọ̀ Ọlọ́run tuntun pọ̀. Allahu akbar. Mọ́ gbọ́ mi o, èmi ò wá ṣe kí ni o, jẹ́ ìyẹnjú ẹ̀ bá jáde pé tọ́mọ èèyàn bá mọ kọ̀kọ̀ in tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú kọ̀ǹdíṣàn àkọọ́lẹ̀ Ọlọ́run tí ń ṣiṣẹ́ lára rẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun wallahi yóò fara mọ́, yóò sì máa lò ó bẹ́ẹ̀. Kọ́mọ èèyàn ti mọ̀ jẹ́jẹ́, kọ́mọ ṣe tí ń ṣe lẹ́sẹ̀ títì tọ́wà, kọ́mọ èèyàn ti mọ̀ jẹ́jẹ́, kọ́mọ mánéjì ara rẹ̀ bẹ́ẹ̀, ìjẹ́ yọ́ lọ jẹ gbáǹbì kan. Àfáwà gbọ́ mi o, àti bọ̀dá Muideen àtàgbàrá Gabriel, èmi ò lẹ́nì kankan dá láre àbí dálẹ́bi, ana lastu hakiman ala ahad. Mi ń ṣe ẹni tó fẹ́ dájú ẹnì kankan. Èmi ń ṣe nasiha fẹ́mi àti ẹ̀ta àjọ jẹ́ mùsùlùmí ni, mo sì fẹ́ kó gbọ́ mi dáadáa. Wípé sórí ó ti ẹ̀tọ́ lọ́tọ̀, ó tó ní ìyà, wípé àwọn èèyàn wá pín sí méjì lórí àwọn méjèèjì. Kò sẹ́nì kankan nínú wọn tó gbàre 100%, kò sẹ́nì kankan nínú wọn tó gbẹ̀bí 100%. Gbogbo tí wọ́n ṣe fúnra wọn yìí ìgbádùn àti ìyàtọ̀ wà ń bẹ, wallahi ayé lọ́mọ kò sálì kìí àmà ń bẹ. Gẹ́gẹ́ bí mùsùlùmí ìgbàgbọ́ tiwa, ìgbàgbọ́ mùsùlùmí ni wípé ní ẹni tí ò jẹ́ mùsùlùmí, tí ò lẹ́sìn, tí bá ń gbádùn nú ayé àbí tí ń jẹ̀yà nú ayé, àlìkìámọ̀ ò sùọ̀ fún. Bọ́ gbádùn nú ayé, bọ́ ṣàánú yẹn nú ayé, àlìkìámọ̀ ò sùọ̀ fún. Bí ìyà bá ń jẹ nú ayé tán bá ń ṣàánú rẹ̀ nú ayé, àlìkìámọ̀ kò tẹ̀ sálìkìámọ̀ fún ni, ìjẹ́gbò sùọ̀ fún, kò sálìkìámọ̀ fún ni àfi tó bá tó padà sínú ìsìlámù. Àfà wá wò mo ló tó ní ọ̀rọ̀ àwọn ẹnìkan kan nú ayé wọn wá panu pọ̀ pé bọ̀dá Muideen ìwọ lọ jàre, wọn panu pọ̀ nú ayé pé ní Àgbàlá Gabriel ìwọ lọ jàre, bẹ́ẹ̀ ni wọn panu pọ̀ wípé ní bọ̀dá Muideen ìwọ lọ jẹ̀bi, wọn sì panu pọ̀ wípé ní Àgbàlá Gabriel ìwọ lọ jẹ̀bi. Èyí náà tó ní khiziyu, ó tó ní yẹ̀yẹ́, alìkìyàmọ̀ wá ń kọ́. Ọlọ́run dáyàn lẹ́jọ́ nú ayé, Ọlọ́run fẹ́ sá fún, ọ wá sá fún, ọ sá síbi tó ti rí pé ní àṣekìní tó wọ́sì jù báyìí lọ, nítorí Ọlọ́run mò ń gbà wọ́n náà nímọ̀ràn. Àdánwò pọ̀ ju mi ìrílé kọ́ lọ, àdánwò sì pọ̀ ju ibi ń pa mí lọ. Ọlọ́run mọ́ fàdánwò kan wá o, Ọlọ́run kò sọ wá o. Àfà ò gbọ́sẹ́, wallahi àdánwò pọ̀ ju ìrílé kọ́ lọ, àdánwò sì pọ̀ ju ibi ń pa mí lọ, kódà àdánwò pọ̀ ju mi ìfẹ́yàwó lọ. Tọ́ wa nítorí ẹ̀ sákàkiri dìgbàdìgbà. Àfà tọ́ bá kó sínú nǹkan míì tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ, àtilé àtìyàwó àtìjẹ ẹ̀mọ́ ọ gbàgbé rẹ̀, ọ wà sá fún pé eléyìí ju pa mi lọ, eléyìí ju tí mo lè mú mára lọ, eléyìí ju sùúrù mi lọ. Orí báhùn sùúrù àìníyàwó tó ń rí mú mára díẹ̀díẹ̀, sùúrù ebi ń pa mí tó ń rí mú mára díẹ̀díẹ̀, sùúrù àìrílé tó sì gbé níbi tó jẹ́ ó ti mọ apá tó ń ti mọ apá 24/7 tó ń rí ibì kan fẹ́ orí mọ́. Àfà ọjọ́ máa fara mọ́ fọ́lọ́wọ́n ọba rẹ̀, ọjọ́ máa gbà fọ́lọ́wọ́n ọba rẹ̀, torí pé ń tọ́ bá mọ kọ̀kọ̀ ibi tó fẹ́ lọ nọsẹ̀ síhun àfà ọyọkọ yọnú síbi tó wà lọ́wọ́lọ́wọ́. Jákò lórígun bẹ̀rún. Orígun ẹlẹ́ẹ̀kejì ni pé orígun míì wọ́n ní pé ní hukmul uqubati biyadil hakimil muslim. Tí Islam bá ní pé lágbádá báyìí àbẹ́nìkan báyìí tó bá ṣe nǹkan báyìí ẹ̀dáṣẹ̀ rí àbáyìí fún ẹ lù ú, ẹ lọ wò látòkè délẹ̀ nínú Islam, kò sí jungle justice nínú Islam. Àwọn tí wọ́n ń ṣe bí àwẹ̀ sọ́pọ̀tì wọn, àwẹ̀ polówó wọn, a máa ń bá wọn wí, a máa ń bá wọn jà ní. Ìsìláàmù ní ẹ̀yà máa pariwo gbígbà ní kò ní humanity. Ẹ̀yàn tó wá pariwo tó ló ń gbé humanity lórí. Òfin tí Ìsìláàmù ń gun ọ̀wá sọ pé pẹ̀lú nípadà wá ń lò lórí ọmọ èèyàn bíi tiẹ̀ náà. Béèyàn bá ṣe ṣìnà, béèyàn bá jalè, béèyàn bá ṣe kíni o, tó bá mutí,
gbogbo ń ta àkàálẹ̀ yìí ló ní ìjìyà nínú Islam àmọ́ ṣe individual lọ́wọ́ tó ṣe kọ́ wá máa lu èèyàn bíi ti ẹni rárá aláṣẹ mùsùlùmí ló ní torí inú béèrè táwọn èèyàn bí mílẹ̀ nínú nígbà tí mo post nǹkan tí mo post èyí wọn bá wọn nínú ta tí wọ́n fẹ́ sọ ń bí ní pé ní wallahi lasna nastahzi'u bikum fi hadha al-amr ya qawmana ẹ̀yin èèyàn wa tó ṣe pé gbogbo ayé tí ń láyé ayé life materials lọ́jọ́ yín lójú ẹ̀yin tẹ́ ń pera yín láàfà láwùjọ mùsùlùmí gbogbo ibi tí ìdá àfà àti bẹ̀rẹ̀ sí máa lọ ṣọ́ọ̀ṣì mo challenge gbogbo yín lápapọ̀ wọn bá rí lọ́wọ́lọ́wọ́ báyìí èdè ibi tó dé àti ibi tí tún lọ padà ìpè tó wà nílẹ̀ yìí a ò ní fi sí yẹ̀yẹ́ kódà ní pé káàtàn yín a'udhu billah àsọyún àmọ́ ń tá a fẹ́ sọ fún yín ni pé ní gbogbo ìgbà tọ́rọ̀ bá ti délẹ̀ ẹ kọ́kọ́ béèrè pé kí lẹ́sìn ọlọ́run ọba wí náà kí lọ́lọ́run wí kí lànẹ́bì rẹ̀ wí kẹlẹ́bà kẹsìn járe tẹ ẹ bá wò pé torí pé ẹjá àfà ẹ lè máa lọ twist ọ̀rọ̀ ẹ lè máa lọ ṣe bó ṣe wù yín ẹ lè máa módì ẹ àfà ẹ lè máa fabricate ẹ wallahi tàti bọ̀tán rẹ bá dé ẹ̀yin náà nílé sọ̀rọ̀ gbogbo mùsùlùmí tó bá gbàtàn jẹ́ látẹnu yín lọ sí ìbàjẹ́ tọ́lọ́run òfin tà nábì òfin ràn ẹ lẹ́sẹ̀ ń bẹ ẹ ní ìbálẹ́jọ́ aburú ń bẹ ẹ ní ìbálẹ́jọ́ aburú ń bẹ mo tún wá tún sọ padà mo tún padà wá gbogbo ń tágbàlá Gabriel ṣe pátápátá hùn àtẹni tí wọ́n ṣe fún látòkè délẹ̀ afá gbogbo méjèèjì wallahi khizi ni ìyẹ̀yẹ́ tọ́lọ́mọ fi ṣàdánwò fáwọn tí ọgbà ti ẹnu ayé ni ọgbòwó jọ ọkọlé fún yàn ó ṣe kinní kan ó ṣe gbá ọ̀ṣàwò gbogbo ẹ̀ látòkè délẹ̀ ọgbọ́sẹ́ gbogbo ẹ̀ látòkè délẹ̀ ń sẹ́ kọ̀ọ̀nà kankan lálìkẹ́ àmọ́ torí pé nínú ìsìláàmù ni o àwa gbà yí pé níwájú Ọlọ́run kò sí ládàá ń bẹ wá wò ó ẹnìkan wá ń bọ́ níbì kan yín wá ń jẹ́yà ó sá fún ọkùnrin ìsìláàmù ó wá bọ́ síbì kan yín wá ń jẹ́yà lóòótọ́ ní kó tó di pé ọkùnrin ìsìláàmù náà àmọ́ ìsìláàmù ẹ̀ dáadáa náà o ok yín wá ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ tó bá tún wá dálìkì àmọ́ nǹkan Ọlọ́run dhalika lahum khizyun fil hayati dunya wa yawmal qiyamati yuraduna ila ashaddil adhab ìyàtọ̀ tún lágbàá jù bẹ́ẹ̀ lọ tún bẹ fún wọn Ọlọ́run kó ṣàánú wa Ọlọ́run kó sọ wá ń bẹ̀ so ẹ̀yin tẹ́ jáfà tán mọ́ ń pè yín sí ṣọ́ọ̀ṣì ẹ̀yin tẹ́ jáfà tẹ́ mọ́ pé ẹ fi wọ́n lẹ̀ ẹ̀kẹ́nìkan mọ́ kí káwọn èèyàn mọ́ra àwọn èèyàn lọ́wọ́ ni ṣé ká mọ́ dúró tí wọ́n ni ṣùgbọ́n náà láṣẹ iṣẹ́ tiwa ni àwọn ẹlẹ́yọ ká mọ́ ṣe ẹnìkan wá sí àtúnwá ń ṣe kí ni wà àtúnwá ti tẹ̀bẹ̀lẹ̀kún sí àtúnwá ń bínú rẹ̀ àfà ẹni tí ó bá ran mùsùlùmí lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ torí pé ebi ń pa àwọn kọ́ jẹ́wọ́ a kì í sì torí pa nǹkanjú ká jáde ńléèwé tọ́ṣẹ́tọ́ṣẹ́ lára wa bẹ́ẹ̀ wèrè ọgbọ́dọ̀ sí èèyàn àánú aṣọ ọgbọ́dọ̀ sí èèyàn dé lẹ́bù wípé èèyàn wẹ̀ ń léwẹ̀ èèyàn wà ń balùwẹ̀ ń wẹ̀ wèrè wá kó aṣọ ọwá jáde wá ń lé ní hòhò pé ní wèrè kásọ̀ òun ni láyé kò gbọ́dọ̀ sí èèyàn débẹ̀ ní tí mo fẹ́ mú jáde nínú ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé ní àfà bébí bá ń pa ọ́ tí ìṣẹ́ bá ń ṣe ọ́ tí ìyà ń jẹ ọ́ gidigidi tí ẹ̀yẹ tí tó ń ṣe lẹ́yà faramọ́ jukọ́ lọ́jọ́ ìtọ́lọ́wọ̀ ọ̀pọ̀ láṣẹ lọ́wọ́ ọlọ́ni wala tamuddanna aynayka ila ma matta'na bihim zahratal hayatid dunya láti bá ń sí sọ́tù tọ́ ha ń bẹ̀rún last page inú sọ́tù tọ́ ha ẹ̀dáhùn ọlọ́ni ìwọ ànábì ìwọ náà mùsùlùmí wala tamuddanna aynayka Àgbàlá Gabriel ń kọ́lé fáwọn èèyàn ẹnìkan kọ́lé fáwọn èèyàn ẹnìkan ṣe kíníkan fáwọn èèyàn ọlọ́ni mọ́nà gàwó mọ́sójú mi ó tó ila ma matta'na bihi azwajan minhum zahratal hayatid dunya linaftinahum fihi wa rizqu rabbika khayran wa abqa ọlọ́ni kí ló fẹ́ nẹ́gàwó ìkìlọ̀fẹ́ nẹ́gàwó afá faramọ́ tọ́lọ́ bá kọ́ mú ọfá wàláhì wá sí tèmi ṣe fún kálùkù wá nù mo tún sọ èmi ọ̀dẹ́nìkan lẹ́bi ìdẹ́nìkan láre àmọ́ pẹ̀lú ojú ìsìláàmù gbogbo tánjọ ṣe fúnra wọn òun kódà kò dín tí ń retí wọn lálìkì àmọ́ lọ́wọ́ ẹni tí ìbá ti mùsùlùmí gbogbo tánjọ ṣe fúnra wọn lọ́wọ́ tán lọ́wọ́ sí wọn ẹni tí ń retí wọn lálìkì àmọ́ tí wọn ò jẹ́ mùsùlùmí kò dí lọ́wọ́ ẹni tó ṣe dáadáa ẹni tó ṣe dàbá fẹ́nìkejì ó wà lọ́wọ́ wọn ó wà láàrin wọn tó bá jọ dà wọ́n pọ̀ àwọn ni wọ́n mọ̀ àmọ́ tí ń retí wọn lálìkì àmọ́ èmi wá ń fi ń pè wọ́n sákèsí pé mọ́ lọ kó sínú bẹ́ẹ̀
wọ́n ní wọ́n kọ́lé fún yàn wọ́n ní wọ́n ṣe kinní kan fún yàn wọ́n ní wọ́n bóyàn ní nǹkan mọ́ tanra rẹ̀ Ọlọ́run ní ọmọ ṣe bẹ́ẹ̀ zaratul hayati dunya ni òdòdó ayé lásán ó sì mọ̀ wípé ní òdòdó bó ṣe wà ń kìí pẹ́ tí wọ́n fi rẹ̀ dànù tó bá wá rẹ̀ dànù tó kò ní jámù kankan kò ní wúlò wa rizqu linaftinahum fihi Ọlọ́run ní ká lè bá gbìdánwò wọn bẹ̀ ni wa rizqu rabbika khayrun wa abqa àrísìkí Ọlọ́run ọba rẹ̀ kódà kó ṣe pé ní ọ̀n san búrẹ́dì láàárọ̀ òun mú gàrí lọ́sàn òun fẹ́ bá gbé lálẹ́ ni wallahi rizqu rabbik ìjẹ́ ọmọ Ọlọ́run ọba rẹ̀ khayrun wa abqa òun ló lóore ní sì máa ṣẹ́kù torí kò ní gbaṣọ yìí lára yẹn kò ní sọ̀yàn dẹni ẹ̀tẹ́ kò ní sọ̀yàn dẹni àbùkù kò ní sọ̀yàn tán sí kí ni o tán mọ̀ fi ẹgbà fún lóúnjẹ so gbọ̀nyìn àfá àtẹ bá rí bẹ́ẹ̀ àwọn sọ fún yàwó fi yín sí ẹ̀yẹ́ o àmọ́ tọ́rọ̀ bá ti délẹ̀ kí lẹ́sìn sọ òun lè jẹ́ kájẹ́kọ́ mọ́ pàtàkì síwájú tọ́ lọ́wọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ mi òun náà ni pé kí ni Ọlọ́run o Ọlọ́run jọ̀ọ́ o Ọlọ́run jọ̀ọ́ o Ọlọ́run jọ̀ọ́ o bí àṣà kan náà àwọn àfá wa nù ni ṣé ká mú bí ẹ̀yà wọ́n tẹ̀ sí project lọ́wọ́ báyìí nísìn Mashru'ul Umr project tó yẹ pé ó lágbára nílẹ̀ Yorùbá yàwó tí ìgbọ́rú ẹ̀ bí wọ́n torí pé àwa sí ń gbòòrò ayé ni Ọlọ́run bá ní parí rẹ̀ fún wọn o Ọlọ́run bá ní parí rẹ̀ fún wọn o ọlọ́jọ́ wúlò fáìlì ọmọ níbi o mọ́ wàá dùn wọn ládàá rẹ̀ gbogbo àwọn tó ń jálágbàtà ẹrù náà gbogbo àwọn tí wọ́n náwó tí wọ́n ná gbìyànjú tí wọ́n nára tán ná wàhálà sídìí iṣẹ́ náà Ọlọ́run gbà lọ́wọ́ wọn Ọlọ́run pín wọn pa o Ọlọ́run dálù wọn láyà o Ọlọ́run gbà ní ìbádà fún wọn àwa náà Ọlọ́run alhimna alkhayra wa yassirna lil amali bihi Ọlọ́run dákun mọ́sà kọ́ wa ní dáadáa wá ṣe rọrùn fún wa láti ṣe wá ṣe rọrùn fún wa láti ṣe tá a bá wá ṣe wá gbà ní ìbádà fún wa wala kalima la ilaha illallah wallahi mashru'ul umr tó pé láíláí ládàrí ọmọ bá ṣe Ọlọ́run abẹ́ o Ọlọ́run abẹ́ o Ọlọ́run jọ̀ọ́ o Ọlọ́run jọ̀ọ́ o Ọlọ́run jọ̀ọ́ o àwa náà fúnra ara wa náà dákun mọ́sà kọ́ àwa náà dáadáa ṣe wájẹ́ káwa náà ó lè rí ṣe wájẹ́ kọ́ bá ti wọ Ọlọ́run ọba mu wọ́n sàrékè ìkìláàsì fún wa tó lọ́wọ́ gbìyàn Ọlọ́run jọ̀ọ́ Ọlọ́run jọ̀ọ́ o Ọlọ́run jọ̀ọ́ o gbogbo ẹ̀ṣẹ̀ tí ò bá lè kà ṣẹ̀ gbogbo ìtayọ àlà sí wọ Ọlọ́run gbogbo ìbàjẹ́ tó bá lè ká kọlù síwájú wọ Ọlọ́run nínú wọ rẹ àbí nínú omi yẹn bíi tiwa náà Ọlọ́run mọ́ torí bẹ́ẹ̀ náà mọ́ dẹ ẹni tí ò ní páyà wọ Ọlọ́run tí ò ní bẹ̀rù rẹ tí ò wá ní kẹwa Ọlọ́run má dẹ̀ sí wa o Ọlọ́run má dẹ̀ sí wa o Ọlọ́run má dẹ̀ sí wa o wala kalima la ilaha illallah in tí ó jẹ́ foundation ọ̀rọ̀ mi gangan lélẹ́yìí wípé subhanallah ẹwù nǹkan ọmọ èèyàn tó ọjọ́ kan nú ọjọ́ ayé rẹ̀ bí a fọ́ tí àbò ti lé sí Ọlọ́run wá fẹ́ hàn lè mọ̀ ọ wá gbé nìkan tí ò tó kódà lágbà agbo olé síra wọn tí ò tó Ọlọ́run wá fẹ́ gba léyìn òun lọ́wọ́ ọ wá ní kọ́ mọ̀ lù kí á bà pariwo wọn Ọlọ́run kó wọn sòjóró fún Ọlọ́run sòjóró lóòótọ́ Ọlọ́run irú báyìí Ọlọ́run ṣàkàkó fún wa o Ọlọ́run fi ṣàdánwò fún wa o gbogbo àwọn tán jẹ́ fíktìmù ń bẹ Ọlọ́run bá wa là wọ́n o Ọlọ́run bá wa là wọ́n o Ọlọ́run bá ní kó wọn yọ o wala kalima la ilaha illallah dákun ṣàṣàánú wa rabbana atina min ladunka rahmatan wa hayyi lana min amrina rashada وصل وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك tuntun bọ́lẹ̀ nǹkan sí èmi tuntun sọ o èmi ò jáde wá dájọ́ ẹnìkan at least ọ̀rọ̀ ti yanjú lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì kò sẹ́ni tó jàre 100% kò sẹ́ni tó jẹ̀bi 100% so yíwọ̀n kan àmọ́ táwọn sọ ni pé mùsùlùmí ìwọ lọ̀rọ̀ yìí kàn gbogbo tó wà lè kọ́ mọ́ ọkọ lù ọ́ bí bàtà bá ń tààyàn lẹ́sẹ̀ bí bàtà bá ń tààyàn lẹ́sẹ̀ ká bọ́ bàtà kọ́ lókù o àfa ká bọ́ bàtà kọ́ lókù o a máa ní jẹ pẹ̀lú bàtà lẹ́sẹ̀ wa ni o torí tá a bá bọ́ bàtà ìjọ padà tààyàn lọ́lẹ́ ojú bàtà lọ Ọlọ́run kó ṣàánú wa. Hādhā wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.